Bọ́lá Tinubu sọ wípé wà barbaric wọ́n láìkì òyìnbó tí ò nídìí àwọn gírámà wèrè tí ọ̀làǹfààní kankan tó fẹ́ ṣe wá ọmọ mẹ̀kúnnù náà ní forí kó owó táwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì fẹ́ kó jẹ ni wọ́n lé káàkiri ààrẹ tí Seyi Makinde fẹ́ dà ló tún wá káàkiri ikú ní tẹ̀dà lọ́rùn nígbà tí wọ́n wá pa máa yẹn nísìn kí ni tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ very very sad indeed n tó bá mú wa tá lè consult àwọn tó lówó lọ́wọ́ ẹ jẹ́ consult àwọn tó lágbára náà Seyi Makinde ni chief security officer ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí àṣà bá ń gbé òròmọdìẹ lójú ìyá ẹ̀ Yorùbá ní ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tójú ìyá ẹ̀ rọrùn gbígbẹ́kẹ̀lé ìjọba láti dáàbò bora wa á fi kó oró para wa tán o ọmọléèwé 39 wọ́n sì kó àwọn olùkọ́ wọn náà olùkọ́ 7 ọmọléèwé 39 síta láàrin àwọn tó kù dọ̀bẹ́dẹ́ lọ́rùn bí ìgbà tí wọ́n fẹ́ pa màlúù irú àwọn èèyàn wo làwọn èèyàn yìí gan. ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀wá mo fẹ́ bẹ̀ yín ni gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ àyè tẹ́ni bọ́ọ̀dì kò sí nǹkan kan àyè tẹ́ni bọ́ọ̀dì gbọ́ ìwọ tó o bá lòkì jẹ́ ìwọ tó o bá rí ayẹta ìwọ tó o bá rí nǹkan tẹ́ lè ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ṣe síra wa. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Awíkòkó ti fi àìdùnnú rẹ̀ wọ̀n lórí ètò ìjínigbé yìí tó wáyé ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ibi tí Awíkòkó ti ń gbọ̀n mí lójú kòròkòrò ọ̀rọ̀ yìí ká Awíkòkó láàdé bíi wípé ọ̀rọ̀ pèsè jẹ́ ló fi kíní ọ̀hún ṣe nínú èyí tó sọ wípé a ti ń dábọ̀ rẹ̀ tipẹ́tipẹ́ fún àwọn ọmọ èèyàn wípé kíní ọ̀hún tó ń ṣẹlẹ̀ lápá òkè ọya yìí níbi tí àwọn èèyàn ti sọ wípé Gàmbàrí pa Fúlàní ò lẹ́jọ́ náà ṣùgbọ́n ní báyìí o níbi tí wọ́n ti ń sọ wípé Gàmbàrí pa Yorùbá sọ wá lẹ́jọ́ náà àbí ò lẹ́jọ́ náà Awíkòkó ti wá sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wípé ọ̀rọ̀ burúkú gbáà ni ohun tí Tinubu sọ nínú èyí tó sọ wípé kíní ọ̀hún ó dùn yàn pọ̀ wọ́n ní ohun tó yẹ ká ṣe lákòókò wọn ò ṣe wọ́n ní Seyi Makinde náà wá sọ wípé òun sẹ́ndì condolence word sí àwọn tí wọ́n jẹ́ ẹbí olóògbé èyí tí wọ́n bẹ́ lórí iyún ní nípínlẹ̀ Ọ̀yọ́ inú wa bí Awíkòkó láti sọ wípé ní tó yẹ ká bọ̀ wá bọ̀ nìkan ní kò bó wọn bọ̀ wọn ò bọ̀ nítorí pé ọ̀rọ̀ òṣèlú náà ni Seyi Makinde ń bá káàkiri lákòókò yìí nínú èyí tó sọ wípé gbé Seyi Makinde fẹ́ dọ́lọ́run ni wọ́n ní wọ́n fi ẹjọba òun ṣàwúrè wọ́n ní sọ́nítọ̀ òun fẹ́ padà dọ́lọ́run ni ó ti ṣe gómìnà lẹ́ẹ̀mejì pé n tó yẹ kí Seyi Makinde gbájúmọ́ báyìí ó náà ni ètò ààbò yìí tí ó ṣẹlẹ̀ nínú nípínlẹ̀ Ọ̀yọ́ kí ni ìyànjú tí ìjọba ń gbà láti gba àwọn tó kù lọ́wọ́ àwọn ajínigbé yìí ṣe wọ́n ní àwọn tí wọ́n wá rán síbẹ̀ yìí pé kán lọ gba àyàn níṣẹ́ ni wọ́n tún fi tajútajú bọ́ǹbù ni wọ́n tún fi bọ́ǹbù àwọn èèyàn wọ́n ní àwọn òyìnbó ò jẹ́ ṣerú ẹ̀ Awíkòkó ti wá fi àìdùnnú rẹ̀ hàn níbi tí ó ti sọ àwọn kò bá kàn gbé ọ̀rọ̀ sáwọn tó dipò òṣèlú mú tí wọ́n sì ń fi ẹ̀mí àwọn ènìyàn wéwu àsìkò tó wá tó wà yìí nínú èyí tí Awíkòkó sọ àtàwọn tó pè sórí ètò ẹ̀ wípé kí ọmọ Yorùbá kọ̀ọ̀kan kó dira ni o nítorí pé ibi tọ́rọ̀ ń lọ ààbò ẹ̀yìn làbò òlú òun náà ló lè ṣẹlẹ̀ sí kó wá wà nínú èyí tí ó sọ wípé gbogbo wa pátápátá ni ká fọwọ́ ṣe ojú lára kan fi sọ́rí láti gbógun ti àwọn agbésùnmọ̀mí nípa lílo ọgbọ́n baba ńlá àwọn baba wa ó ti wá sọ pé nígbà kan òun náà ni Ìgbòho jáde tó lóun fẹ́ gbalẹ̀ baba ẹ̀ lóṣèlú tó lo òṣèlú wọn láti kó ẹni tí wọ́n pè ní Ìgbòho ní pápámọ́ra ó ní àwọn òun náà sì ṣe àmọ́ wọn o nítorí wípé nígbà tọ́rọ̀ ọ̀hún kan ìlú Èkó òun náà ni wọ́n kó ẹni tí wọ́n pè ní Ìgbòho ní pápámọ́ra náà sọ wípé rálì rẹ̀ ò gbọ́dọ̀ níbẹ̀ àsìkò tí wàá tó wà yìí fún ọmọ Yorùbá láti dìde nípa lílo ọgbọ́n àti nígbà àwọn baba ńlá baba wa láti gbèjà wájà ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí Awíkòkó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú èyí tí wọ́n fi fọ́nrán kínní ọ̀hún hàn wá tẹ́ gbọ́ bí Awíkòkó ṣe ń pọnmi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí dùn yàn pọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ Awíkòkó fẹ́ẹ̀ bá ọmọkùnrin jẹ́ torí pé ẹ rí inú ọ̀rọ̀ rẹ̀ nítorí pé ẹkún gbọ̀n bẹ́ẹ̀ ló ń sunkún sínú báwa jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbí tí ẹ̀yin lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ní bá wa tẹ̀ sójú ẹ̀ bá wa dọ̀rẹ̀ káwọn náà ó sì bá yín dọ̀rẹ̀ ẹ wá mọ́ gbàgbé o láì tí aago pélébé kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já share ẹ̀ ọmọ Yorùbá jí má sùn àsìkò tó fún wa láti gbèjà ara wa jà ká má dúró dèjọba mọ́ ẹ já máa bí tí òun bọ̀ ẹ já share ẹ̀ gbogbo ọmọ Yorùbá gbáradì àsìkò tó. owó táwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì fẹ́ kó jẹ ni wọ́n lé káàkiri ààrẹ tí Seyi Makinde fẹ́ dà ló tún wá káàkiri ikú ní tẹ̀dà lọ́rùn Bọ́lá Tinubu sọ wípé wà barbaric wọ́n láìkì òyìnbó tí ò nídìí àwọn gírámà wèrè tí ọ̀làǹfààní kankan tó fẹ́ ṣe wá ọmọ mẹ̀kúnnù náà ní forí kó ògúndà kan kò ì tán ó lò ògúndà méjì oúnjẹ kan lẹ́nu kò tí ì jẹ́ tán ó tún ti ń lépo mi ó fẹ́ já rẹ̀ ọjọ́ wo lẹ̀dá fẹ́ sinmi ọjọ́ wo lẹ̀dá fẹ́ nítẹ́ lọ́rùn ọ̀rọ̀ campaign ló tún kù tán bá káàkiri nísìn ẹ̀mí àwọn èèyàn jọ wọn lójú ìjọ́ wo ni wọ́n káwọn èèyàn yìí kí ni impact kí ni step tẹ́ ti take kí ni ìgbésẹ̀ tí gómìnà ti gbé ṣe náà ni tàwọn security agent tó lọ yìí that means wọ́n mọ̀ ọ̀nà ibi táwọn ajínigbé yìí wà yes wọ́n mọ̀ ọ̀nà ibi tí wọ́n gbà lọ wọ́n mọ̀ ọ̀nà ibi tí wọ́n kó àwọn èèyàn gbà lọ bó náà ṣe mọ́ bẹ́ẹ̀ kí wàá ló dé tí wọn ò múra bó ṣe yẹ kí wọ́n múra chief security officer ìpínlẹ̀ àwọn gómìnà wa ni àwọn ẹni ẹlẹ́ni kan gba owó security
wọ́n kàn ń dá sápò ara wọn ni because kí ni wọ́n fi ṣe akitiyan wo wọ́n fi kó jọ security agent wo ni wọ́n empower bóò náà ṣeré èèyàn 45 kó kú láàrin ìlú kan and lo and behold àwọn tó wá kó wọn bí ọmọ yédeyéde wọ́n ní target o primary and secondary school ni wọ́n fẹ́ face ní south west tìpínlẹ̀ Ọ̀yọ́ la gbọ́ yìí o àti gbọ́ tìpínlẹ̀ Kwara àárín nǹkan kan ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn individual ló fẹ́ ran gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ láti bá wọn tọpa àwọn ajínigbé gọ́ọ̀mẹ̀ntì ò gbégbèsè kankan pa rẹ̀ apára agbára gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ ká síbọ̀ ọmọ òkú ọmọ òye àkọ́kọ́ kí ẹ̀kú ewu ọmọ náà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pariwo ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ security ni wọ́n pariwo bọ́ bá jẹ́mi gọ́ọ̀mẹ̀ntì ni bọ́ bá jẹ́mi gómìnà ni bọ́ bá jẹ́mi làárẹ̀ ni ok ẹ fẹ́ gbìyànjú ẹ̀yin náà try best yín ọ̀nà tí máa fi lè ṣèrànlọ́wọ́ fún ọmọ adẹ̀ ṣe kò dìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó máa ṣáájò náà o kò dìgbà tán bá tó pa àwọn èèyàn tàbí ń jẹ́ àwọn èèyàn gbé ká tó ẹ̀sẹ̀ máa sáré òfò káàkiri èmi àwọn èèyàn jọ gbogbo àwọn tó wà níjọba lójú owó tán fẹ́ jí ipò tí wọ́n fẹ́ lé ipò tí wọ́n lé láì nísinmi tí wọ́n fi kú sórí ẹ̀ o nìkan ló wà lórí ẹ̀mí wọn irúgbìn ayé ò wá nìyẹn ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ lọ́sàn-án òun náà ni wípé káwọn èèyàn kankan mọ́ gbọ̀nà sẹ́yìn s'Ógbómọ̀ṣọ́ breaking news náà send ẹ̀ sí mi strict warning to the general public kindly avoid Ìsẹ́yìn Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Àlàó Akálà highway presently ń bọ̀ wá ní ká mọ̀ gbà ńgbà tí gbogbo ọ̀nà bá wà forbidden fún wa láti rìn ńlẹ̀ Yorùbá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire sẹ́rí ibi tá a bá yára wa dé ẹ̀rí ibi tá a bá dé ẹ̀rí ibi tá a sún sí ẹ̀rí ibi tá a ti bára wa how do we face this ká dúró de governor náà ká dúró de president náà kí ni president tó ṣe fún wa ẹ̀mí tó ti bọ́ yìí ńkọ́ kọ́lọ́ mọ́ jẹ́ mi ò tún bọ́ kọ́lọ́ owó tó kó àwọn tó kù yọ ẹ wòye inú ilé tán ti ń ṣọ̀fọ̀ lọ́wọ́ báyìí gbogbo àwọn tí wọ́n jí ọmọ wọn kó kò sẹ́lẹ̀ tó sinmi nù kò sẹ́lẹ̀ tó ní sinmi nù kò sẹ́bi tí ó sùn lálẹ́ inú wọn àyà wọn mọ̀ já àdúrà wọn mọ̀ gbà ikú tó pe léwúrẹ́ kọ́ mọ̀ paládìẹ ntọ́sẹlẹ̀ sí tíṣà kọ́ mọ̀ ṣẹlẹ̀ sáwọn tíṣà tó kù ntọ́sẹlẹ̀ sí tíṣà kọ́ mọ̀ ṣẹlẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà torí Ọlọ́run ẹ má jà fi propaganda kún kádẹ̀ má fi ọ̀rọ̀ tó wà important bí irú èyí sáwẹ́wà ṣe báwọn náà pe Gúmi wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí wọ́n pa àwọn tí wọ́n kó ìkọ́ ló pe Gúmi kankan wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé tíṣà ló pe Gúmi wá ni àbáwọn akẹ́kọ̀ọ́ sáwọn náà pe Gúmi wá ni kò relate mọ́ra wọn rárá kò bára wọn mu kò fara pẹ́ra àwọn tó invite Gúmi wá wọ́n rìn wọ́n yan nínú ilé wọn kò mọ́wọ́ kọ̀ mẹsẹ̀ ìlú ló bá ṣẹlẹ̀ rìn báyìí kò mọ́wọ́ kọ̀ mẹsẹ̀ ìlú wọn jí gbé yìí ẹ dákun torí Ọlọ́run ẹ já wà sympathetic ọ̀ṣọ́ àbí bò ní lóyìnbó ṣe ń sọ we are talking of life. Seyi Makinde ni chief security officer ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà tí àṣà bá ń gbé òròmọdìẹ lójú ìyá ẹ̀ Yorùbá ní ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tójú ìyá ẹ̀ rọrùn mo wo fídíò yẹn mi ò lè rí wò ìbẹ̀rù ò jẹ́ kí n lè wò tán mi mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fail mo báwọn èèyàn kan ṣe ń ṣe nǹkan mi mọ́ ṣe ń ronú nígbà tí wọ́n wá pa máa yẹn nísìn kí ni tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ very very sad indeed Seyi Makinde tá à ń pìtì ń gbà náà nu táwọn àpò náà tó ní nítẹ́lọ́rùn kò sẹ́ńtì nǹkan rí òwú lóòótọ́ ọ̀dà akẹ́dà ọmọ nítẹ́lọ́rùn ẹ sábà wá wá wọn tí wọ́n jí gbé yìí o ẹ bá wá gbà wọ́n padà o
ká mọ̀ send condolences kankan rọ̀ kan sáwọn family ẹni tí wọ́n dú lọ́rùn yìí ká gbé ìgbésẹ̀ ńlá ká celebrate kú ẹni yẹn bíi hero kó kọrin ọmọ parẹ́ ẹnu iṣẹ́ ìjọba ló kú sí yìí o oko àtijẹ ńlọlọ lapses government ní insecurity because ojúṣe yín ni láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tó wà nílùú ojúṣe yín ni ẹ ti kùnà lójúṣe yín ṣèjọba Ṣèyí Mákindé ẹ dákun o máànù tí wọ́n pa yìí káwá nǹkan kan sọ́kọ ẹ̀ ẹ má bínú ńlá pé àwa mi ò tó yín láti kọ́ ní nǹkan o káwá nǹkan kan sọ́kọ ẹ̀ ìyá àtàwọn ọmọ tó fi ilẹ̀ ìyàwó àtàwọn ọmọ tó fi ilẹ̀ àtẹ́bí tó fi ilẹ̀ ká rí i dájú pé ìyà ò jẹ wọ́n o gbogbo ọmọ tó bí tán bá wà nílé ìwé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lapses gọ́ọ̀mẹ̀ntì yín ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni ẹlẹ́ni ìṣèjọba ìpínlẹ̀ nìkan wá tìjọba àpapọ̀ because as far as I'm concerned ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè mú yín kẹ́ ẹ fi mọ̀ páwọn ajínigbé àwọn adàlúrú yìí ń bọ̀ ńlẹ̀ lè lo orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní iye ibi tí bo everywhere tí ẹni kámẹ́rà wà kò sí ní tó lè ṣe láyè tó lè escape bọ́ọ̀ bá bojú ibì kan ló ti bò ó bọ́ọ̀ bá máa sí ibì kan ló ti ṣí kámẹ́rà máa píìkì ẹni ṣá kó o bojú jù bẹ́ẹ̀ lọ tán bá ti gbé sínú kọ̀ǹpútà wọn yóò gbé jáde nísìnyí yóò gborúkọ ẹ jáde gbogbo details ẹ àdírẹ́sì ilé ẹ yóò gbé jáde nísìnyí l'Amẹ́ríkà the same thing as China as Japan tó bá ṣẹ̀ l'Amẹ́ríkà àbí Japan àbí China tó bá lè sáré pọ̀ ló máa sáré ló fi sáré òpónà mẹ́ta kí wọ́n tó mú ẹ níbi tí Nàìjíríà kọ́ o ọmọ òru làásìkà ẹ mọ káàrí èèyàn mọ gbọ̀n bí ara ọmọdé káàrí èèyàn mọ shake láti ìgbà tí mo ti rí fídíò yẹn mi ò tí ì lè jẹun àsán pé sẹ́yìn ẹlẹ́ran ara bíi tiẹ̀ lélẹ́yìí bí èèyàn dorí ahun àyàfi ẹni tí ò bá ní human feelings ẹni tí ò bá lẹ́mìí èèyàn lára tí ò kánú èèyàn rárá tí ò mọ bọ́ ṣe ń kánú èèyàn rárá tí ò láàánú èèyàn lójú òun ló lè fi happy tàbí ló lè sọ pé kí ló ṣẹlẹ̀ kíní ń pè wá sájọ tó nírònú nílẹ̀ káàrọ̀ òjíire mo ti sọ lọ́jọ́ tó pẹ́ gbígbẹ́kẹ̀lé ìjọba láti dáàbò bora wa á fi kú oró para wa tán o ọkọ̀ kéjèèjì ńlọmọ rí odó sa ìlú ṣúpa ọkọ̀ kéjèèjì lọ́mọ ọlọ́ àti yẹ́ ọlọ́ǹpa ìkùrọ́ tán ni wọ́n yọ ọmọ kúrò nínú ìkùrọ́ yẹn 39 wọ́n kó lọ báyìí pẹ̀lú olùkọ́ 6 ìkan wọ́n ti pàǹbì okùn 5 44 èèyàn ló wà lọ́dọ̀ àwọn ajínigbé táàtì ìgbọ́mọkù wọn táàtì mọ̀bọ́n ìfẹ́ jáde ń bẹ̀ 44 èèyàn ló wà lọ́dọ̀ ajínigbé abánimádìí forúnkún bó àwọn tá a ní kán wá wọn lọ explosive wọ́n tún fi kọlù wọn rádaràda là ń bá káàkiri Nàìjíríà security agent ò ní nǹkan tán fi ń track òyìnbó ò jẹ́ serú ẹ̀ láíláí wọ́n jẹ́ serú mistake yẹn láíláí Amẹ́ríkà ju àdó olóró sí Nàìjíríà láti orílẹ̀-èdè míì wọ́n ní láti Spain ni wọ́n ti jù wọ́n dẹ̀ débi tí wọ́n ràn gangan oríṣiríṣi drone làwọn òyìnbó ní èwo làwárí ra ń bẹ̀ èwo làwárí ṣe ń bẹ̀ gbogbo ẹni tó bá wà nípínlẹ̀ ọmọ ni wọ́n jẹ́ sí gómìnà torí pé gómìnà láláṣẹ gbogbo wa ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìí àwọn tó kù kí ni yóò ṣẹlẹ̀ sí wọn kọ́lọ́mọjà burú ṣẹlẹ̀ sí wọn mi ò mọ̀ bóyá yìí náà ti wo fídíò ọ̀hún fídíò tó bá ní lọ́kàn jẹ́ jọjọ ẹ̀ ń bá lọ́kàn ló lè wo èyàn ẹlẹ́ran ara bíi tiwa ta ló mẹni tí ó kàn lọ́la
tẹ́ni tó dé la rí o tẹ́ni tí ń bọ̀ àmọ́ igbe ọ̀fọ̀ ti sọnù ilé kan ń bọ̀ láti bẹ̀rẹ̀ gan ó ń ṣẹlẹ̀ lókè ọ̀yà a ní àrà tó bá wù wọ́n kí wọ́n mọ fira wọn dá pé Gàǹbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nú kò sẹ́jọ́ ń bẹ̀ ẹ̀kúlé wa lélẹ́yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ for that matter wọ́n kó ọmọléèwé 39 ọmọléèwé 39 wọ́n sì kó àwọn olùkọ́ wọn náà olùkọ́ 7 ọmọléèwé 39 àrí kankan gbálẹ̀ nù wọn àtijọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ àwọn tó kù ó ti kú sára mú èèyàn ẹlẹ́ra ara síta láàrin àwọn tó kù dọ̀bẹ́ dé lọ́rùn bí ìgbà tí èèyàn fẹ́ pa màlúù irú àwọn èèyàn wo làwọn èèyàn yìí gan kí wọ́n fi ń sagbára kí ló dé tíjọba ò rí wọn mú because ó jẹ́ kàyéfì fèmí náà o kí ló dé tíjọba ò rí wọn mú kí ló dé tíjọba ò rí sẹ̀rí àdá fún wọn ṣé bá ṣe máa ba lọ leléyìí nínú ìlú tọ́lọ́ba tó níjòyè nínú ìlú tá a ti ní gómìnà tá a láàrẹ tá a láwọn ministers tá a ní senators house of rep members ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ a tún láwọn local government chairman òkè ọ̀yà ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti ń rí tá a ti ń wò ó tá a ti ń gbọ́ àwa ń pé kọ̀ọ̀kan wá pé Gàǹbàrí pa Fúlàní ni kò sẹ́jọ́ ń bẹ̀ irin tó bá wọn kan mọ̀ fira wọn rọ ìpínlẹ̀ Ọ̀yọ́ leléyìí tìpínlẹ̀ Kwara lárí tá à ń sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ leléyìí ń bọ̀ la ń lọ báyìí ṣé bá ṣe mọ̀ bá lọ lélẹ̀ ìṣá ọ̀rọ̀ tó délẹ̀ yìí gbogbo wa lọ́kàn o ẹni ó bá sọ pé kọ̀ọ̀kan o mi ò mẹ́ni tó tún fẹ́ kàn o ṣé èèyàn tó ń ṣiṣẹ́ kó dáràn ni iṣẹ́ olùkọ́ ni èló ni sálárì tí wọ́n ń gbà tẹ́nilẹ́ni tí wọ́n pàdé kú òjijì èló ni sálárì tí wọ́n ń gbà àwọn tó kù kí ni ìgbésẹ̀ tí gómìnà gbé kíláàsì gbà wọ́n padà àwọn student yẹn kí ni ìgbésẹ̀ tí gómìnà gbé kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ta làwọn tó jí wọn gbé get back sí ta ni wọ́n pè ta ni wọ́n consult èsì kí la fún wọn ìgbésẹ̀ wo la gbé ǹjẹ́ àti ẹ̀ níta rẹ̀ mí èèyàn ṣá. ok wọ́n láwọn security agent ń gbé ìgbésẹ̀ àwọn yẹn lo explosive láti kọlù wọn àwọn security agent tán làwọn ń wá àwọn èèyàn lọ àwọn náà tún ti farapa yánnayànna báyìí àti wá ṣe léyìí orin kí lákọ̀ sí gbẹ̀du kéèyàn ó dẹ̀ rí ọ̀bẹ kéèyàn ó dẹ̀ rúkú tí ó pa kọ́ má lè jàǹpata kọ́jọ̀ wọ́ ẹ̀mí ẹ̀fọ́ lọ́hùn irú ikú oró wo la fi ń para wá Nàìjíríà àwọn tó ń pààyàn yìí kí ni tán fẹ́ àwọn tó ń jìyàn gbé tán jìyàn kó ṣé wọ́n kàn ń jìyàn gbé for the sake of jíjí ni gbé lásán ni kí ni motive wọn behind it ẹjọ́ tó dé ọlọ́ọ̀ bá gbé program yìí bóyá yóò dọ́dọ̀ àwọn aláṣẹ wa because wọ́n bá pè nǹkan kàyéfì mi rí kàyéfì mi tó tún jẹ́ lè lọ Òkè Ọya ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ God bless you sir, God bless you ma, welcome bàbá àwọn ọmọ kan nìyẹn o ọkọ àwọn ìyàwó kan nu breadwinner family kan nu
iṣẹ́ òjò ẹ̀ ló bá lọ. bàbá ti máa súnmọ́ retirement. kí ni gọ́ọ̀mẹ̀ntì ó ṣe fún fámìlì ẹ̀ àti tìpínlẹ̀ àti tìjọ ti tapapọ̀, kí ni wọ́n ṣe fún fámìlì ẹ̀ báyìí. bàbá ọkọjá yìí wọn ò jí gbé lọ́nà oko, wọn ò jí gbé lọ́nà odò, ẹnu iṣẹ́ ni wọ́n ti gbé. tíṣà yìí ò kọjá yìí ẹ̀ whatsoever ọlọ́kọ́ ọmọ èèlò ni wọ́n ń san fún tíṣà. ṣé tíṣà ti ń gba 500,000 lóṣù wà ní? èèlò ni wọ́n ń san fún pension wọn? àwọn mélòó tó ti díù fún pension náà ti san pension fún? n táwọn gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ní láti bá yàn kẹ́dùn. Bọ́lá Tinubu sọ wípé wà barbaric, wọ́n láìkì òyìnbó tí ò ní dé, àwọn gírámà wèrè tí ọ̀láǹfààní kankan tó fẹ́ ṣe wá, ọmọ mẹ̀kúnnù náà ní forí kó. ẹ̀ńtọ́ kan àmọ́ rárá. ìyá ẹ̀ńtọ́ kan àmọ́. mímọ bẹ́yìn tó kù ṣe ń rí. because èèyàn máa wò ó gẹ́gẹ́ bí ẹni pọ́ ọmọ gangan lọ́rùn ló wà ń bẹ̀. èèyàn máa wò ó gẹ́gẹ́ bí ẹni pọ́ ọmọ èèyàn ló wà ń bẹ̀, gẹ́gẹ́ bí ẹni pé fámílì èèyàn ní tíṣà yẹn bẹ́ẹ̀ dà sí gbọ́dọ̀ rí nìyẹn. mo ti rírò ẹ̀ sẹ́yìn bóyá láyé Jonathan ọ̀ṣọ́, kì í ṣe nǹkan tó dùn mọ́ ìyànnú kéèyàn olúrẹ̀ ńlẹ̀ káàrọ̀ òjíire, ó wà very very disturbing, kò make sense rárá. kẹ́ni ẹlẹ́ni wá jọ̀wọ́ rẹ̀ kọ́ dédé jọ̀wọ́ rẹ̀ fún kú just like that. kọ́ gbẹnu ọ̀nà àti jẹ́ kó dèrò ọ̀run ntí ọ̀jẹ̀ ló wá lọ bí ọba lọ bí sẹ́wọ̀n ó fún kwérì bọ́ bá lòun lọ bí sẹ́ńjọ́ náà njọ́ tí wọ́n jí wọn kó iná ìsìn wọn á ní bóyá ti negotiate pẹ̀lú àwọn ajínigbé ni bóyá ó mọ̀ ń pa ẹ̀ ní ọjọ́ wá bí iṣẹ́ orílẹ̀-èdè òkèrò bí ọmọ káàrọ̀ òjèrè òsì àmọ́ bọ́n ṣe ń kásárì calculate nǹkan ndómu tí ò fi wá hùn. ẹ má bínú jàrí bàbá ní akánjú rojú ẹjọ́ a máa kọ́ni lẹ́nu. ìjó tó bá sì ká ní lára rádì kúkú jó ìròyìn ayọ̀kọ́. Ensure the safety and protection of travelers and communities along this route. Save lives, protect Nigerians. Security is the responsibility of all. Yes, security is the responsibility of all, not only government. Ìṣe ìjọba nìkan la máa di ẹrù security ilẹ̀ yìí rú o. Ọlọ́run ní jẹ́ kí wọ́n kó gbogbo atán bí ọmọ adìẹ o. So, a prayer for your state and Nigeria. Ọ̀rọ̀ àdúrà kọ́ o, àdúrà nìkan kọ́ o, ìgbésẹ̀ ni o. Oh Allah, protector of the weak and the defender of the oppressed, we place Oyo State and all Nigerians under your divine protection. Keep us safe from every harm, evil, and the hands of the wicked. Grant peace to our land, secure our roads, and unite our hearts in truth, justice, and righteousness. Amen. Together, we can make Nigeria safe again. To God be the glory. Kọ́lọ̀ ń bless gbogbo àwọn tó fi kíní ìsíta. Kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó bless wọn. Together, ńlá lè mú àlàáfíà padà wá sórílẹ̀ wa. So, kindly avoid Ìsẹ́yìn Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Aláwọ̀ Akálá highway presently. Those gunmen bandits appear in military uniforms. Please be warned. This is the fear. Is much on that road now. We strongly call on Nigeria security agencies, the Federal Republic of Nigeria and Oyo State government to take fast action on this issue. Deploy security personnel to the Seyi Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Aláwọ̀ Akálá highway
increase surveillance and intelligence operation. Surveillance and intelligence operation wo la ní? Èmi ni wípé láyé àtijọ́ láyé àwọn baba ńlá wa tí ò sí surveillance kìíní kan tí ò sí technology, wọn ò bí fálẹ́rì kí wọ́n tó tọpasẹ̀ ogun kan lọ, wọn kì í dédé jagun tí wọ́n wádìí, wọ́n á verify, wọ́n á rán àwọn àmì lọ, wọ́n á lọ wo gbogbo bodè tọ́wọ̀lú ọ̀hún, níbo làwọn lè gbà, níbo ni security wọn wà. àwọn security agent tí wá kan lọ́nu ugbó ni jau. àwọn tí wọ́n dẹ̀ jíyàn kó náà ti mọ̀ pé àwọn ti sọ̀kò sórí òrùlé, àwọn gbọ̀tẹnu onílé, wọ́n mọ̀ pé ìjọba ọjà pìtìpìtì. President Bola Tinubu condemned the pioneers barbaric and said federal authorities were working with the states to rescue all the victims. Police had deployed tactical and intelligence teams to the area, he said in a statement. Mass kidnapping by armed groups have become a major security challenge in Nigeria in recent years, with criminal gangs exploiting weak security and porous borders to target travelers, students, and rural communities for cash and in-kind payments. Officials say 39 pupils abducted in Nigeria, Oyo State, one teacher pààyàn. Ọjọ́ Sunday ni wọ́n lẹ́ni ẹjọ́ lọ ń pè o, wọ́n ní Seyi Makinde gan ló kọ́ fìròyìn yẹn síta. Seyi Makinde lè fìròyìn ta, kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé? Government abducted at least 39 school children and 7 teachers in Nigeria southwestern Oyo State, pààyàn one teacher in captivity and wounding security operative with explosive devices during a rescue attempt, authorities said on Monday. The attack took place on Friday in Auro Eshinele community in Orire district, targeting multiple schools, including a secondary school and 2 primary schools, officials said. Governor Seyi Makinde said one abducted teacher was spying on Sunday, citing a video. 6 suspects have been arrested locally, including alleged informants and logistics suppliers to the kidnappers. He said a joint rescue operation by soldiers, police, and local vigilantes was disrupted after operatives encountered improvised explosive devices planted by the attackers, leaving several wounded. Makinde added, those injured are receiving treatment, he said. Okay. And láti wá ọ̀nà tí ó fi dá tí ó fi ṣe gbé fún gbogbo wa. Ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ̀ o. Akẹ́kọ̀ọ́ 39 sì wà lákọlò àwọn ajínigbé. Tíṣà 4 sì wà lọ́dọ̀ wọn. Àwọn 7 lápapọ̀ tíṣà tí wọ́n kó. Ìkan ni wọ́n ti pa ńbẹ̀ yìí. Àwọn tí wọ́n jí kó, àwọn tí wọ́n kó, ọjọ́ wo ni wọ́n ti kó wọn? Yeah, Black Monday. Ọjọ́ wo ni wọ́n kó wọn? Ńbo wọ́n kó wọn sí? Sábẹ́ òrùlé ni? Ṣé nínú òjò ni? My lovely brothers and sisters. Ó ti mọ ní ọmọ. Èmi àtẹ̀yin ó sùn sínú ilé wa lónìí. Èmi àtẹ̀yin ó sùn sínú ilé wa lónìí. Àmọ̀ daṣọ bora. Ńbo làwọn èèyàn yìí wà? That is my own concern. Ṣé inú igbó ni? Àbí inú ilé? Ṣé wọ́n láǹfààní àti daṣọ bora bíi tèmi àtẹ̀yin? Ẹni tó sùn sórí ẹni sínú yàrá ẹ̀, orí ńlá lọ́lọ́run ṣe ọ́ o. Ẹni tó sùn pẹ̀lú fọ̀kànbalẹ̀, àánú ńlá lórí gbà o. Oh my God. So ìjọba àpapọ̀ ní àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ láti rescue àwọn tí wọ́n kó nípínlẹ̀ Ọ̀yọ́. Nigeria is dead nation. I don't know why people failed to understand. Of course, you are very, very correct. Ṣùgbọ́n bí Nigeria bá dead, lóòótọ́, kì í ṣe pé àmọ́ wò níran. Egungun Nigeria tó ti gbẹ, bá a ṣe máa sọ́jí padà, bá a ṣe tájí padà, ń lọ yẹ kí gbogbo ọjọ́ ronú nípa ẹ̀. We have no other country to go, no other place. This is our own home. This is our country. We have to build it together. Make it a safe place for every one of us. We are all entitled to our lives and property.
So Nigeria ó jẹ́ failed state, gbogbo àwọn leaders wa ló ti fail wa. Ìgbésẹ̀ wo làwa gangan lè gbé gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara? Nigeria already expired, of course, but still àwa tó wà nínú ẹ̀ ò tí ì ṣetán tá a fẹ́ kúrò níbẹ̀ o. Lo and behold, àbá ti ṣetán ni. Sa lórílẹ̀‐èdè míì tá a fẹ́ pè ní tíá, sa níbo míì tá a fẹ́ sá lọ, sa níbo míì tá a fẹ́ lọ. We can't keep condemning Nigeria. No. Àwọn tí wọ́n jí gbé yìí, èmi àti wọ́n mọ̀ wípé nínú àìfàyàbalẹ̀, nínú ìbẹ̀rùbojo wọn wà. Bó bá jẹ́ pé lójú wọn ni wọ́n ti pa tíṣà yẹn, àwọn tó kú wà nínú ìpayín keke lọ́wọ́ báyìí. Wọ́n wà nínú ìbẹ̀rù, bọ́n fóúnjẹ sí wọn lẹ́nu kò lè lọ. Because wọn mọ̀ táwọn tó gbé wọn ó ṣe lọ́la. Tí wọ́n béèrè owó ransom, wọ́n bá béèrè ọwọ́ ta ni wọ́n ti béèrè. Tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣiṣẹ́ ọjọ́ wo ni wọ́n máa rí wọn. Ṣébi tí wọ́n bá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sì máa wà. Kí ló dé tá a lè avoid ní tó ṣẹlẹ̀ yìí fúnra lára wa tẹ́lẹ̀tẹ́lẹ̀? Why? Kí ló dé tó jẹ́ pé ńgbà tó bá ṣẹlẹ̀ tán la tó máa ń sáré káàkiri? Kí ló dé, kí ló ń ṣe wá? Ká ti kì wá nílò lọ́pọ̀lọpọ̀ gbà. Ẹjá wà ní múra sílẹ̀, ẹ má jà dúró de gọ́ọ̀mẹ̀ntì, ìlú jìlú, ká máa dáàbò bó lẹ́wà. Nílùú tó lọ́ba tó níjòyè, nílẹ̀ káàró òjìrè náà, àwọn ajínigbé sì wọnú ìlú wa. Àti primary àti secondary wọ́n dẹ̀ káwọn akẹ́kọ̀ọ́ ń bẹ̀. Wọ́n sì kó wọn wọgbó lọ àtàwọn tíṣà rẹpẹtẹ. Ṣé wọ́n tò wọ́n lérí ara wọn ni? Àbí mọ́tò wọn fi kó wọn, àbí wọ́n kó wọn sórí ọ̀kadà? Honestly, sí ọ̀wá jọra ni. Ṣé wọn ò tí ì lò wá? Well, kọ́lọ̀ nínú àánú ẹ̀ kọ́ bá kó sáwọn jàǹdùkú yìí nínú o. Kí wọ́n fi lé ìtàn ti ṣe yẹn, kán fi ṣe olúfin mọ́. Káwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí kí wọ́n padà sílé wọn láyọ̀ àtàláfíà. Ìjọba orí wọn gbà padà láyọ̀ àtàláfíà, kí wọ́n dẹ̀ rí wọn gbà pé àwọn táwọn ajínigbé kó lẹ́kìtì wọn ò tí ì kó wọn lẹ́dọ̀ọ́lá o. Àwọn tán kó ní Kwara sí gbogbo wọn ni wọ́n ti rí gbà. Tìpínlẹ̀ Ọ̀yọ́ tún jàn mọ́. Ta ló mọ ibi tí wọ́n ń gbèrò lọ́wọ́? Ta ló mọ ibi tí ó tún kàn? Ni mo ṣe ní ọgbọ́n wa ti dọgbọ́n ète o. Ó lè wá sì ti dàfìmọ̀ jà. Ó wá kú bọ́mọ ìyá mẹ́ta ó sì lọ sóko olè. Tájèrè ò sì gbọ́dọ̀ mú kankan lọ́wọ́ nù wa. Ṣá lè sowọ́pọ̀ ṣá? Ṣá lè pamọ̀pọ̀, ṣá lè pèrò pọ̀? Láwọn ìlú kan, bọ́rọ̀ tó bá gàdàdà ń gbá tán, ìjọba wọn a máa béèrè fúnra lọ́wọ́ aráàlú. Lásìkò COVID-19, kábàárà gọ́ọ̀mẹ̀ntì ò ká, wọ́n pe gbogbo àwọn businessmen, businesswomen lórílẹ̀‐èdè Nàìjíríà. Dangote donate owó, Makinde donate owó. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá donate, gbogbo àwọn tó lówó Nàìjíríà ni wọ́n donate owó fún gọ́ọ̀mẹ̀ntì. Oní 1 billion, oní 1 billion, oní 500 million, wọ́n ṣe dá fún wọn nìyẹn. N tó bá mú wa tá lè consult àwọn tó lówó lọ́wọ́, ẹ jẹ́ á consult àwọn tó lágbára náà. Dear brothers, dear sisters, ẹ̀yin dádì àti mọ́mì wa, ojúlọ́lá kan fi sọ́rí o, gbogbo iléèwé pátápátá, pàápàá jùlọ àwọn tó bá súnmọ́ nú igbó, àwọn tó wà lábúlé ko, kí wọ́n wà very very careful. Bẹ́ẹ̀ bá ti iléèwé báyìí tí kálukú ó bójútó mẹ́ẹ̀. For now, láwọn agbègbè tí ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ o, máa bẹ́ta o. Àwọn ajínigbé yóò lórí méjì. Kì í ṣe pé àwọn náà lẹ́mìí, kì í ṣe pé wọn ò value ẹ̀mí wọn, kì í ṣe pé wọn ò du ẹ̀mí wọn, wọ́n lójoojú pátán mọ́ lọ. Tá a bá ṣe ní ojú fún ojú, tá a bá ṣe ní ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, ẹ rí i pé wọn ó kúrò nínú igbó wa.
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ọ́fà láti ràn wá lọ́wọ́ ìyàwó la kọ sí agídí ni gómìnà ń ṣe I am the governor of the state I am the chief security officer of the state ìyẹn kọ́ la fẹ́ jẹ o ọmọ tí ò sí nínú àwọn ọmọ tí wọ́n jí kó yìí ọmọ yín ọ̀dẹ̀ lé sí ń bẹ̀ tọrọ ọmọ yín ò ní sí Nàìjíríà o àwa la wà ń bẹ̀ o ọmọ tiwa ló wà ń bẹ̀ o. So Ọlọ́run ràn wá lọ́wọ́ o nílẹ̀ káàárọ̀ òjíire o ìjàmbá tó ṣe wá ń bẹ̀ tí ń ṣe wá ń bẹ̀ lọ́wọ́ kò mọ níwọ̀nba o ìpínlẹ̀ Èkìtì wọ́n ti pọ̀ bá o ìpínlẹ̀ Ondo ni wọ́n ti jí ọba gbé láàfin o ìpínlẹ̀ Ondo náà ni wọ́n ti pa ọba síwájú ààfin o ìpínlẹ̀ Kwara wọ́n ti jí ọba gbé o náà ti kó àwọn èèyàn bí yẹn dèyí náà ti ransack odidi ìlú o náà ti sọ odidi ìlú dáwóró o ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wọ páàkì o náà ti pa àwọn gáàdì 4 o ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti kọ lẹ́tà páwọn ń bọ̀ láwọn ìlú kan o ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti já àwọn ọmọdé gbé yìí o náà ti já àwọn akẹ́kọ̀ọ́ gbé yìí o náà ti já olùkọ́ gbé yìí o náà ti dúró kan lọ́rùn nù wọn yìí o kòrún ló ti ń dò yìí ká ní báyìí o Ọlọ́run ṣàánú wa o ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé ẹjẹ́ kọjẹ́ kankan sà ẹjọ́ jẹ́ kankan pápápá gómìnà Seyi Makinde èmi ò sọ pé kẹ́ má du ààrẹ o ṣùgbọ́n ṣe ra ààrẹ jẹ ṣé dandan ni kẹ́ ẹ du ààrẹ gómìnà tẹ́ ẹ jẹ ṣe mọ̀ pé ẹ jẹ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ jẹ ṣe mọ̀ pé ẹ jẹ lẹ́ẹ̀mejì ṣe mọ̀ pé yóò dìbò fún lẹ́ẹ̀mejì ẹ ṣe first time second time kí ló dé tẹ́ ẹ wá jára sinmi tẹ́ ẹ sí bíi Káyọ̀dé Fáṣọlá àbí kí lorúkọ ẹ̀ jáde Rájí Fáṣọlá olóṣèlú tó lọ́pọlọ bíi Rájí Fáṣọlá ò wọ́pọ̀ ó ṣe gómìnà ọdún 7 ó ṣe mínísítà ó padà sékòó ọwọ́ ọjọ́ ọ̀rọ̀ síbẹ̀ kò bá yẹn dùn kankan mọ́ wọ́n ń jọba ẹ̀ tó ń gún àwòrán sẹ́gbẹ́ ẹ̀dígbàkejì Olódùmarè ni so Bọ́lá Tinubu lè fẹ́ du gómìnà mọ́ lọ́wọ́ àbí ẹ̀ tún fẹ́ ká tún pín bolẹ̀ Yorùbá àwọn ẹ̀yà míì dìde against wa so ẹ̀ tún fẹ́ ká tún pín lè bolẹ̀ Yorùbá bó làwọn èèyàn ṣe ń ronú gan. Hello sir. Yes sir. Ẹ kú ètò. Yes sir. Èmi gan máa lè wo fídíò yẹn bàbá. Mi ò lè wo rárá mi ò lè wo pàápàá. Gbogbo àwọn nǹkan tó anú ṣẹlẹ̀ lókè ọya ní kinní ẹni ẹlẹ́ni Yorùbá. Tó wá ń ṣẹlẹ̀ lẹ́kùnlé wa. Bàbá tẹ̀ ń sọ̀rọ̀ a ní àwọn olóṣèlú Nàìjíríà lórí burúkú làwọn èèyàn. Complete ẹranko ni wọ́n kò sẹ́ni tó fẹ́ràn wá láàrin wọn. Ẹranko pátápátá ni gbogbo wọn ẹ̀yin náà máa wúru Seyi Makinde yẹn. Wọ́n náà jọbọ tún wà wúre sófẹ́ lọ́lọ́ ni. Ó jẹ gọ́vnọ̀ lẹ́ẹ̀mejì. Irú ta ni lọ wá bí jókòó. Ó ti ẹ̀yà mi lẹ́nu gbà mo gbọ́ pọ́n tún contest fún president. Ó decline intention láti jẹ president. Ta ló ń bọ̀ náà ti wò ó fún ta ló lálàá rẹ̀ fún pé yóò di president. President ìlú wo. Ara ń tá a sọ nìyẹn báyìí nísìnyí àwọn nǹkan tó yẹ kó mójútó. Kò ní mójútó. Àwọn nǹkan tó yẹ kó mójútó kò mójútó kínní yẹn onírúurú tó ṣẹlẹ̀ tán káwọn ẹni ẹlẹ́ni lọ ìbáyìí nísìnyí. Ó bá àdì o. Àwọn nǹkan tó ara ń tá a sọ nìyẹn tá a sọ pé èmi máa Amẹ́ríkà làwa wà. Ó nira fún mi wípé mo tún lè padà wá sí Nàìjíríà pé màá máa gbénu Nàìjíríà ó nira díẹ̀. Lówó lọ́wọ́ ń bí bàbá kò ń ṣe kókó wa. Nǹkan kan tá a enjoy ìfọkànbalẹ̀. Èèyàn lè travel mo lè travel láti ibi tí mo wà lọ sí New York 3 hours drive ni. Òru ni mo tẹ̀ máa ń fẹ́ràn láti travel. Títà yà yín bá ní problem àmọ́ mọ́tò ní problem ẹ ti máa rọ́nà ti máa yí iná tó máa dúró sẹ́yìn tẹ́jọ́ máa gbogbo nǹkan tó bàjẹ́ lára mọ́tò tó máa sọ pé ṣé ẹni ẹ̀ tó lè wá tó mọ́tò wọ́n á bá yín pẹ́ tó máa tó mọ́tò wọ́n á wà pẹ̀lú yín wọ́n á ṣe everything. Ó ní mo sọ fẹ́ nìkan tó ń sọ pé kinní kan ilé làbọ̀ sí mi oko bàbá kan tí ẹ máa ń sọ bàbá yẹn ti wà ní Amẹ́ríkà yìí over 50 years ẹ̀ẹ́mẹ́ta tó ti lọ ilé tí wọ́n ti na tiẹ̀ bàjẹ́ ní. Kí ni wọ́n pè ní chief security officer? I don't know owó lásán làwọn ń pín. Kí ni wọ́n pè
ṣé bí wọ́n dẹ̀ sọ pé wọ́n allocate owó fún wọn kí ni wọ́n fi. every year náà ń gbowó every month náà ń gba security vote. every year ni wọ́n gbowó. tábà máa sọ̀rọ̀ wọn máa ní wọ́n condemn ẹ̀ ogun tó ń lọ lọ́wọ́ ní ìran yẹn ń sìn yìí ibì kan wà tá a máa ń lọ ní navy base níbi tèmi wà state tèmi wà yìí ní Newport níbẹ̀ yẹn sì wọn allow any commercial vehicle láti wọlé sínú base àwọn navy yẹn now instruction dẹ̀ ni from White House kí báwọn làwọn ṣe ń ṣe tó jẹ́ pé àwọn wà proactive tó jẹ́ pé anything tó ṣẹlẹ̀ àwọn wọ́n lè prevent àwọn nǹkan yẹn kí ló dé tó jẹ́ pé wọ́n ti máa gbé àwọn èèyàn lọ́rùn sílẹ̀ kẹtù sẹ àwọn máa sọ àwọn sẹẹdì condolence sẹẹdì gbogbo ẹ wọ́n ní kí wọ́n dúró ní báyìí ní ìsìn kí lẹfẹ àárọ̀ wa lẹfẹ pọ babara ní ẹ báyìí. I don't know. lẹ́nu tẹ. à ń sọ kíní yẹn burú gan o. in fact àwọn tó ń sọ gbogbo àtàwọn tí wọ́n ń jìjà gbà pé àwọn ní kí náà ti ń pè wọ́n Gani Adams àwọn ní Ààrẹ Ọ̀nà Kakanfò kíní kan tó ń bá bàbá Sunday Igboho máa ta kàngbọ̀n kíní ṣé nǹkan tí wọ́n ń fẹ́ wá lélẹ̀ báyìí ní ìsìn níta ló ń ṣẹlẹ̀ ní Borno òun ló ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ìkúlẹ̀ wa Ọ̀yọ́ state ní Yorùbá speaking state omi ìpá àbífò yẹn ti wọlé sí gbogbo area yẹn aṣọ mílíṣì náà dẹ̀ náà wọ̀. wọ́n ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́. Kòròdú níbi tó kọ́lé sí ló ti padà wá síbí ló ti nílùú yìí ò ṣe gbé ló ti ní Nàìjíríà ò ṣe gbé Ọlọ́run má jẹ́ kó ń dárùn olè gbé Nàìjíríà. bí lẹ́yìn ìkúlẹ̀ Seyi Makinde ń bẹ̀ yẹn wọ́n ti kó àwọn èèyàn tí wọ́n tún ṣe fídíò ẹ̀ tí wọ́n tún dúnbú wọ́n ti máa wà ń bẹ̀ tipẹ́ kò sí pọ́sẹ̀sẹ̀ wà ń bẹ̀ náà. ẹ̀rín òfò làwọ̀ ọmọ rí káàkiri fàájì wèrè lámọ̀ sí káàkiri ọtí òfò lámọ̀ mu káàkiri. àfi ká ṣe fàájì ká ṣe patí wọ́n ti sọ pé patí nìkan ni patí ni Yorùbá máa ń ṣe. irú àwọn báwọn náà ṣe wá fẹ́ gba Òkè Ayọ̀lá Òkè Ọya láti gbọ́ pé wọ́n ń kó àwọn ọmọ wẹ́wẹ́ lọ ní sùn. tá a tún fi wọ́n ṣe ẹ̀yẹ́ báwọn àgbààgbà wọn mọ̀ ń pa ẹ̀ sáwọn àgbààgbà tiwa náà mọ̀ ń pa ẹ̀ báyìí. irú security lapses wo ló máa ń wà ní Nàìjíríà tó jẹ́ pé wọ́n kó àwọn ọmọ lọ tí ò kì í ṣe òru gan kọ́ ni kí ni ilé tó wá ṣẹlẹ̀ tọ́yọ́ state kò ń sòrò ló ṣẹlẹ̀ ó tún ọmọ ní. skul bíi mẹ́ta náà dẹ̀ ni wọ́n lọ skul bíi mẹ́ta ni wọ́n lọ. náà ti kó àwọn èèyàn yẹn. wọ́n ti lọ ká àwọn èèyàn. ó burú jáì ọ̀rọ̀ Nàìjíríà yẹn ọ̀rọ̀ burúkú ni o bí Nàìjíríà ṣe ń lọ yẹn ọ̀rọ̀ burúkú ni nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà kò ń ṣe nǹkan gidi o àwọn olóṣèlú yẹn olórí burúkú ni gbogbo wọn o kò sẹ́ni tó wúlò o ẹni tó bá máa bá yé wọn jẹ́ bọ́n ṣe wà yẹn àwọn olóṣèlú yẹn ló yẹ ká kọ́kọ́ díù pẹ̀lú. bẹ́ẹ̀ni God bless you baba kò sẹ́yìn gidi láàrin wọn kò sẹ́ni tó fẹ́ràn wa láàrin wọn kò sẹ́ni tí ń ṣe tiwa láàrin wọn olóṣèlú òfò àbọ̀n fẹ́ ṣòfò dànù ni àbọ̀lọ́n fẹ́ kọ́ wọn ni Ọlọ́run fẹ́ bá yé yín jẹ́ ni. Hello sir. Bàbá mi ẹ kú ètò. Yes. Ẹ jẹ́ kí n lò ó kọrin ẹ wò ẹ kú ọ̀rọ̀ ilé wa. Gbìyànjú. Ẹ ṣe gan ni wonderful person very wonderful. God bless you brother. Bàbá wọn ní kí tó bá ń kojú bọ ẹni. Ó ń pòwe fún ni. Ẹ̀yin náà lè máa ń ta lóògùn sí ìgbọ́ Yorùbá púpọ̀. Ó ń pòwe fún ni. Ṣé rí ó máa ń ṣe mí láàánú tí àwa ọmọ Yorùbá tá a bá ti àkínú kan wá ní foundation òkè la máa ń wò. Mo kọ́kọ́ máa ń ṣe àwọn fídíò kan mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wa tó bá ń bú Tinubu ó yẹ ká bú Tinubu bọ̀ lọ́wọ́ tó wà nílẹ̀ yìí ṣé Tinubu ò fún wọn ní security allowance ní ló fa gbogbo eléyìí first thing kọ́kọ́ ṣe ó dà pé àwọn tó bá ní Nàìjíríà ó dá kíníkan mo láwọn ọ̀rẹ́ tó wà ní ìjọba sà máa pe àwọn ọ̀rẹ́ mi pé ṣé ẹ̀ ní allocation gbà wọn á ní wọ́n rí gbà ṣé wọ́n fún wa lówó even bàbá yìí tó ń dọ́bù owó ní ìṣe politician ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sà a ti sùn nílẹ̀ Yorùbá o mo fi àkókò yìí mo kọ́kọ́ fi rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń gbọ́ ètò bàbá yìí anybody tó bá preach fún yín ìbáàjọ ní church ni ìbáàjọ mùsùlùmí tẹ́ ẹ bá ti mọ̀ kí gbẹ́ ṣe tẹ́ ẹ mọ iye tá a ṣe ẹ lọ ṣe sára yín o tẹ́ ẹ bá ti mọ òkí gbẹ́ tẹ́ ẹ mọ nǹkan kan gílì yìí tẹ́ ẹ lò tó mọ́ra bàbá mi ẹ lọ ṣe o nítorí kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹni tó bá ti Bíbélì àtàlùkùránì tó bá ti fi gba nǹkan lọ́wọ́ ẹ̀ fátùlù ni o ìtumọ̀ fátùlù ni pé it is a go. ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ ẹnu kán fi tàn wá jẹ o ẹ ṣe program kan ní ọ̀sẹ̀ tó lọ mo pè sórí ẹ̀ sà ara nǹkan tó kí à ń sọ lélẹ̀ nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀rẹ́ yín pé kíníkan mo mọ̀ pé mo Yorùbá àtàtà ní gbogbo nǹkan tẹ́ ẹ jẹ́ sọ tágbàlagbà yẹ kó sọ òun lẹ́ ń sọ níjọ́ náà lọ́hùn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ sà ọ̀rọ̀ tí àwọn bàbá wa ṣe lélẹ́yìn sà tàbí kó sí wàhálà táwa yìí o ẹ fi wọ́n lẹ̀
náà ṣe kíníkan mi rò pé àwọn yẹn ló wá ṣe kíní ló dá ilé ìkàlẹ̀ ṣùgbọ́n ogun tá ń jà wá sà ogun ẹ̀sìn ni o. àwọn mùsùlùmí inú gbóná ń gbé o. ṣẹ́rẹ́ àwọn mùsùlùmí tó wà nílé tó jọmọ Yorùbá tó bá ń gbọ́ mi mùsùlùmí ọlọ́bẹ̀ ní ẹ o àti fẹ́rù. mùsùlùmí ọlọ́bẹ̀ ní ẹ ní ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó máa fẹ́ sà ní kíní ní Mali ń sìn. wọ́n ní káwọn ọmọ Mali ẹ lọ wo history yẹn nígbà tó kọ́kọ́ gbé ìsìlámù débẹ̀ sà. wọ́n wá sí káwọn Mali wọn gbà nísìnyí àwọn Mali wá gba ìsìlámù nígbà tó ń gba ìsìlámù nǹkan tó ṣe ni pé wọ́n wá lu àwọn ọmọ tó jẹ́ indigenous Mali wọ́n kọ́kọ́ lò wọ́n kọjú ìjà síra wọn alùsùn náà ń bá kòdòrí àjà gbogbo wọn. ṣẹlẹ̀ àwọn tó wá gba Mali sí sà wọn ò gbọ́ èdè Mali. àwọn yẹn wá wà nínú gómìnà àwọn tó wá ń kó àwọn pípò yìí. so àwọn yẹn lọ́jọ́ wá ń pa àwọn ọmọ Mali gangan sìn wọ́n ti gba Mali dé ìdajì ẹ lọ wo nǹkan tí mo sọ ìjọba jọ́rọ̀ ni mo gbà àtẹ̀yẹ tó bá ń wo nǹkan tó ń lọ. ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sà ẹ má jẹ́ ká rò síbò míì àwọn ìsìlámù nílé yìí o ẹlòmíràn máa sọ fún èèyàn ọmọ Yorùbá pé òun kò ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó kì í pa kì í ṣe Muslim nílẹ̀ Yorùbá o àwọn tó wà nínú igbó yẹn ẹ lọ gbọ́ gbogbo àwọn wàásù wọn gbogbo àwọn yẹn àwa Yorùbá wọn tẹ̀ ká sí kò sí ibi tá a máa dé ní mọ́ṣáláṣí sà tá a máa jẹ́ kákírun fún wọn tá a máa jẹ́ ìmáàmù lé wọn lórí nǹkan tó ń bá àwọn èèyàn lérò nìyẹn sà tó fi ń sọ̀rọ̀ nípa Oríyọmí ẹ má pàrọ̀ fún yín àwọn nǹkan tó ń bá wa lérò nílé because ẹ máa gbogbo àwọn tó ń bọ̀ fún ìjọba ní ilẹ̀ Ọ̀yọ́ sà ṣẹ̀ríà ẹ̀wọ̀n tẹ̀yìn báyìí kan mò ń wo oníṣẹ́ ó lè máa gbé ṣẹ̀ríà wọlé ẹ máa wọ wọn àti ìgbé ṣẹ̀ríà wọlé gbogbo eléyìí ń ṣẹlẹ̀ ń sìn sà Ìlọrin tá a lùsì ẹ̀sìn náà sì gbà lọ́wọ́ wa ẹ wo mo fídíò tí nígbà tán ní káàtì àpáti nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ̀ ń ṣe program tó dáa nígbà tí Aláàfin tó lọ kí àwọn èèyàn Yorùbá ní kiri ẹ wo nǹkan tí àwọn tó wà láàfin pẹ̀lú ẹ̀yìn àsọsọ àwọn ní àwọn làwọn níbí àwọn fi ẹ̀sìn dá bí ni wọ́n ní bàbá àwọn ló fi ẹ̀sìn gbà ẹ lọ bẹ́ẹ̀ bá ti rí fídíò yẹn lọ wá kan sá wọ́n ní bàbá àwọn ló fi ẹ̀sìn gbà bí wọ́n níbi tí èèyàn bá ti ṣubú lẹ́lẹ́kejì ó ti yẹ ká ṣubú lẹ́lẹ́kejì ni gbogbo ẹni mi mọ ṣẹ́rí fídíò yẹn mo fi Elédùmarè ṣẹ́rí mo wò ó bẹ̀ sí sukúlẹ̀ ní pé torí mo kọ́kọ́ wo èmi fún ara mi pé mo bímọ ìyẹn number one mo wá wo pé àwọn ọmọ tó kó lọ inú igbó yẹn mo wá wo bí pẹ́rẹ́ǹtì wọn ṣe máa rí lẹ́nu mo kọ́kọ́ wo pé ókè o báwo ni ókè ẹni tó jáde nínú ilé mo ń bọ̀ mo fẹ́ sáré lọ ṣe skul wọn ò rí ó wá dẹni tó ń dún lọ́rùn kí náà ń ṣe ń bẹ̀ aláwọ̀ akúbárò náà ṣe o ẹ má jẹ́ kántà yìí fún wọn kì í ṣe mùsùlùmí ìjà ẹ̀sìn náà ń kó bọ̀ o gbogbo ọmọ Yorùbá tó bá ń gbọ́ bí wọn mùsùlùmí ní kíní kan kìnìkan wọ́n máa yanjú rẹ̀ dànù ni o ẹ jẹ́ ká múra nílẹ̀ Yorùbá o tí a rí Makinde ní ìmọ̀ nǹkan tí mo lè sọ sọ̀rọ̀ máa yẹn mo rí ló fẹ́ lọ fún presidency kìnní kan eléyìí tó ń jẹ lẹ́nu ò tí ì gbé mi mo wá tún lọ fẹ́lẹ́ tó wà nínú igbó ṣé ibùdó yẹ kójú máa tì í ó yẹ kójú máa tì Mákindé fún ara ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá tẹ wà ní mo fẹ́ bẹ̀ yín ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ wa hate anybody kò sí nǹkan kan tá hate anybody gbọ́ ìwọ tó o bá lò kígbẹ́ ìwọ tó o bá ní ayẹta ìwọ tó o bá ní nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ṣe síra wa torí ebo náà wà wọ́n wà lókè ògùn ok ẹ má wọrí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí mi ì mọ gbogbo àwọn tó máa ń jáde tó máa ń sọ̀sọ̀ kọ̀sọ̀ lórí íńtánẹ́ẹ̀tì yẹn lóye kíní kan mi ì mọ nǹkan tó ń wò ìwé kẹ́ ká máa bára wa jà bóyá òun ló le òun náà ti pààyàn sìn mo pe gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ́ bá ń gbọ́ bàbá yìí ń tíra ètè nǹkan tó lè ṣe ló ń ṣe platform tó lè fi ṣe ẹ jọ lágbára Ọlọ́run ẹ tó bàbá ẹ jọ God bless you brother God bless you brother. àwọn ọba ló lè rí halẹ̀ mọ́ àwọn ọba tó máa nínú kan ló bá Olúbàdàn ìjà lẹ́nu ẹ̀hún àti kìnìún kan fẹ́ yọ lóye nǹkan kan tó yẹ kó fojú tó gan kò fojú tó the only way out ni pé kí Gani Adams olóyè Ìgbòho kan ṣiṣẹ́ papọ̀ ẹ má jẹ́ kí wọ́n ká fàjà láàrin wọn mọ́ ẹni tó bá ń bú wọn ẹ stop ẹ èèmú kò lè help wa nílẹ̀ Yorùbá kò sí bí olóyè ṣe fẹ́ ṣe nǹkan tó bá ti bá Gani Adams ṣe bóyá Ọ̀yọ́ làwọn Gani Adams sọ̀rọ̀ tó lóye sọ Oǹdó information á lè máa kanra wọn ìlú òyìnbó tèmi ń gbé state by state tẹnìkan bá sáré báyìí fugitive ní láti ok ẹnìkan bọ̀ o ibi tó lóyè bá káwọn ọmọ ogun tiẹ̀ sí àlè bá Gani Adams sọ̀rọ̀ ok ló ẹ̀ nípa ya àmín o tó gbọ́ wa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ìjà ẹ̀sìn ni o God bless you brother ẹni tó wá ní kì í ṣe ìjà ẹ̀sìn má dáwọ́ lóko ẹ̀ ṣe lónìí. God bless you brother all right brother. tó kújú òṣùwọ̀n tí wọ́n lè. hello sir ẹ pẹ̀lẹ́ sir. yes sir. ẹ ra sir ẹ pẹ̀lẹ́ sir. àwa ni sir. bàbá èmi á gùn fún àríkèsí agbára Ọlọ́run. àmín sir. ẹ ti ṣe rántí pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ọ̀pọ̀ ní gbogbo mídíà tó ń ṣiṣẹ́ even tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ti máa pariwo ọ̀rọ̀ tó ń bọ̀ yìí ó ń bọ̀ kìíní tí ń bọ̀ ọ̀pọ̀ ní gbogbo mídíà tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n mo fẹ́ yẹ kẹ́ mọ̀ pé àwọn tẹ̀ ń rí bàbá mi
ṣẹ́rí èmi kọ́ lèmi ń bẹ̀rù òun ni pé tí Tinubu bá gbéjọba yìí lẹ̀ pẹ́rẹ́ mi ò fi ibì kan láìkí Tinubu tẹ̀ ń wò yìí láti bíbá síbẹ̀ yẹn o ìyà tó máa jẹ Nàìjíríà ìyà tó máa jẹ ilẹ̀ Yorùbá ń gbé wéètì ni o. wọ́n press up lọ́wọ́. wàláì press up gidi ni o. ẹ̀bẹ̀ kan èmi ò bẹ̀ Tinubu lẹ́bẹ̀ kankan kó jọ tó bá jọ kó jọ èmi o mi mọ nǹkan tí mo lè fi gbóríyìn fún títí láéláé kó kò ṣáà yọ ilẹ̀ Yorùbá kó nu Nàìjíríà kọjá bá ti wá lọ torí wàhálà tó ń bọ̀ níwájú kékeré ni gbogbo wọn ń gé ọrùn bọ́lẹ̀ yìí o. bàbá mi ẹ gbàgbé pé àwọn kan wà lóyìnbó ṣé ilé ìta ń sọ tábà ní ká sọ tọrọ ká ṣé òṣìṣẹ́ tó lówó lọ́wọ́ kì í ṣe ilé ló ti lè gbádùn ẹ̀ ni. ilé ni o. ilé làbọ̀ sinmi oko. bẹ́ẹ̀ni. ẹ má jà tọ́ra wa tábà nílé kọ́ làbọ̀ sinmi ilé làbọ̀ sinmi oko the only solution ni kí wọ́n ṣàjọ́ ẹ wo ọjọ́ tí Sunday Igboho ibi tẹ́tí wọn fáwọn pípé yìí ń fẹ̀mí wa takala wọ́n fi ń tàfàlà ni ẹ wo ọjọ́ tí Sunday Igboho ti ń pariwo ìjẹ́ tí Sunday Igboho bá bọ́ sínú igbó tí bàbá Sunday Igboho bá bọ́ sínú igbó tí wọ́n mú Gani Adams wọ́n tún kó àwọn ọmọ kọ̀ọ̀kan nílùú tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́yìn àwọn pípé ìjẹ́ kò ní mórí yìn wá fúnjọba. Sunday Igboho béèrè $1 lọ́wọ́ ẹni kankan o. bàbá ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ ń sọ lẹ́nu yìí àwọn ará abíkẹ́ lè mọ̀ pé kà ní wọn kí ló tèkì wọn pé ó yá àti ẹlẹ́yìn bọ́ sígbó. bàbá mo gbọ́ latest kan lẹ́nu ìjẹ́ ẹ gbọ́ pé wọ́n ti kọ lẹ́tà sí Palace of Ọ̀ní of Ifẹ̀ pé wọ́n ń bọ̀ latest news ẹ confam mo rí pé ẹ relate mọ́ bẹ́ẹ̀ dáadáa confam ni mo tún sọ fún yín ẹ jọ nínú àwọn táwa ń wojú tínú wa ń dùn nìyẹn lọ́ba ó yẹ wá sọ fún mi Ọlọ́run má jẹ́ ara burú má jẹ́ àrí wàhálà ẹ wo ohun tó tún bọ̀ Ọlọ́run má jẹ́ àrí wàhálà ṣé nísìnyí àwọn ọba yẹn sì gbogbo wọn ò tí ì lajú wọn ò tí ì ríran sí pé pírọ́blẹ́mù ló dé yìí kí wọ́n pọ̀ ń pa fún pírẹ́sídẹ́ǹtì ìbò kọ́ la fẹ́ di o tí Tinubu bá máa jí owó kó wá dálẹ̀ Yorùbá sílẹ̀ kó wá jí gbogbo owó wa lọ ó tẹ́ wa lọ́rùn ìjọ kan tó bá jẹjẹjẹ á kú síbẹ̀. bẹ́ẹ̀ni. kó jọ wá kó olóko ẹrú kó jọ torí ọlọ tá a bá kọ́ntínú bá ṣe ń bá lọ pẹ̀lú àwọn ará bíi bàbá mi ìyà tó máa jẹ Yorùbá ó ń gbé wéètì lọ́wọ́ kò tí ì ṣẹlẹ̀ ẹ̀kọ́ dé tì ní. God bless you baba. ẹ̀kọ́ ètò sà. all right sir. ọ̀rọ̀ àwọn èèyàn méjì kan tán ti pè mí sẹ́yìn mi mọ̀ tó ń bá rí mi pè padà kí n píìkì ẹ̀ kí n dẹ̀ máa lọ. tí bá láǹfààní àti pè padà ẹ̀yin méjì yẹn náà máa pè kọ́ yín máa dẹ̀ máa lọ. hello sir. hello Mr. Logun. yes sir. ẹ kú ètò. yes baba. ẹ ṣe gan ni fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a ti rí tẹ́ ẹ ti ṣe. God bless you sir. ẹ jọ sáà ṣe rí àwọn ọ̀gá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tó ń dárúkọ pé security yẹn tó ń dárúkọ in connection with the governor. mi ò mọ̀ bí Nàìjíríà náà wà tó ti sọ̀rọ̀ àbí òkè òkun. ṣe rí ibi tọ́rọ̀ wá dé nísìnyí ó yẹ kí ká mọ̀ kó yẹ ká stop láti máa parọ́. this is not the time for politicking. òfin wo ló wà nínú gbogbo constitution wa àti gbogbo administrative law wa yẹn wo ló fún governor ní agbára láti control security apparatus. military ò sí lábẹ́ wọn ọlọ́pàá ò sí lábẹ́ wọn even civil defence kan common civil defence òfin Nàìjíríà ò jẹ́ kí governor lè control ẹ̀. gbogbo aládẹ̀mọ̀ yẹn time tí Sunday Igboho tó jáde tó ṣe wàhálà lórí oríṣiríṣi yẹn kí lófin tí federal government tó fi mú òfin tó fi mú kò ju wípé kò ní agbára ó yẹ kó gba permission tọ́dẹ̀ rí pọ́n pa àwọn èèyàn. and adúpẹ́ Ọlọ́run pé ibi tí wọ́n ti ṣe kéèsì ẹ̀ pé kì í ṣe Nàìjíríà ni wọ́n ló jẹ́ ká lè defeat wọn because according to human rights law nǹkan tí federal government tó ń push yẹn rubbish ni ìdí nìyẹn tó fi lè defeat wọn ní Benin Republic. now nígbà táwọn èèyàn wa tán bá ṣe sọ̀rọ̀ jáde lẹ́nu tán dárúkọ gọ́vnà nígbà tẹ́yìn gan mọ̀ táwa mọ̀ pé kò sí nǹkan tí gọ́vnà lè ṣe for how long are we àwọn dúró wa ń sìn ibi tó yẹ direction ibi tó yẹ ká sọ̀rọ̀ with one voice ibi tó yẹ ká sọ̀rọ̀ sí ká sọ ẹni tó wá lè bá Àbújá sọ̀rọ̀ kan bá wọn sọ̀rọ̀ nígbà tó ọmọ wa wà ń bẹ̀ sìn àwọn people yìí wọ́n ti sọ the truth is that lójú ọba iṣẹ́ rí pé nǹkan tó bà mí lẹ́rù ni pé bí Tinubu ṣe wà yẹn ọwọ́ tó yọ yẹn àwọn people yẹn gan wọ́n lè sọ̀rọ̀ àdẹ̀ kan kidnap ẹ̀ kan lè ṣe anything sí o normally nígbà tó bá fẹ́ dì pẹ̀lú ẹ tó bá wà ní power tó bá fẹ́ dì pẹ̀lú ẹ wọ́n á kọ́kọ́ máa dì pẹ̀lú àwọn èèyàn tó wà ládùúgbò especially àwọn tó wò láìpẹ́ ara àwọn èèyàn tiẹ̀ títí tí wọ́n fi máa wọnú nucleus agbára nígbà yẹn wàá sì rò pé ìwà invisible wàá rò pé wọ́n lè mú ẹ. bẹ́ẹ̀ bá dídá tó wọ́n máa ń bì wọ gan
wọ́n máa mú ẹbí adìyẹ ní ìyàtọ̀ tó wà láàrin fún àwọn tí wọ́n like Ọbásanjọ́ no apology to you bẹ́ẹ̀ tí mo ní nǹkan tí mo fẹ́ sọ ìyàtọ̀ tó wà láàrin Ọbásanjọ́ àti Tinubu ó ti pọ̀ jù ẹ wo ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sàríà yìí ní Zamfara nígbà tó bẹ̀rẹ̀ ṣebí torí ègèsì pé power wá sí south ní wọ́n ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ayé Ọbásanjọ́ ní penal code ló gbé wọlé náà penal code ló wà nínú constitution wa pé fún àpẹẹrẹ ọba ó lè bá olè wí ó lè bá àwọn èèyàn wí penal code yẹn ibẹ̀ náà gbà wọlé náà táwọn náà ti dẹ̀ sọ pé okay penal code wà náà ó dẹ̀ gbé sàríà wọlé ẹni àkọ́kọ́ tán kọ́kọ́ dá ìjọ sàríà fún gbà yẹn university mo wà medical school ní medical student nígbà yẹn Ọbásanjọ́ make announcement nígbà tí adájọ́ sàríà yẹn tó dá ìjọ yẹn tán Ọbásanjọ́ make announcement ó ní pé as long tóun bá jẹ́ president Nàìjíríà wọn bí bàbá láì ní bọ̀dìdá láti sọ madam yẹn lókùtà pa títí dé nílé ní ọmọ Fúlàní yẹn dàmí ní Zamfara ó wà láyé títí dé nílé ni àwọn ọ̀rẹ́ mi àkàn sọ̀rọ̀ lọ́dún àwọn máa ń sọ̀rọ̀ wọ́n ní bàbá Ọbásanjọ́ dídí stage ó ṣẹ̀ṣẹ̀ àwọn sójà sáàrin ibẹ̀ ni pé tó bá bí anybody dá pé kó sọ anybody lókùtà pa ní Zamfara títí dé nílé ní àwọn Haúsá wọn lè dánwò ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Òdì village nígbà táwọn ọmọ bóyá ọmọ Ìgbòdì àbúwò ní tán pa sójà ẹ wo nǹkan tí Ọbásanjọ́ ṣe fún wọn ìgbà tí wọ́n rí nǹkan tí Ọbásanjọ́ ṣe ẹ̀rù bà wọ́n náà wọ́n Ọbásanjọ́ máa sọ fún yín wípé òun ò kọ̀ láti kú pé ṣùgbọ́n wọn bí anybody dá àwọn bí bàbá wa bó ṣe ń form alliance pẹ̀lú ọjọ́ mélòó wọn láṣẹ gbọ́ nígbà tí kankan sọ nínú wọn tán ni pé tí Nigerian government lọ sign alliance pẹ̀lú Turkish government ẹ ṣáà mọ oríyàn táwọn Turkey jẹ́ báwo eléyìí àwọn gangan lẹ́yìn Iran àwọn ló kàn nínú terrorism ìdí nìyẹn títí dìsẹ́ tí wọ́n fi jẹ́ kán wọ European Union wọn àlá wọn ní instead America gbé nuclear missile sí ọ̀dọ̀ wọn ni. Now that kind of country ni bàbá wa tó ń sign alliance pẹ̀lú. Now àwọn èèyàn míì a máa sọ pé bàbá ẹ̀gbọ́n ọgbọ́n àgbọ́n jù ló máa ń pọ̀ lọ́gbọ́n lára lọ́jọ́ tó bá máa wọ Àbújá tó máa dì pẹ̀lú bàbá yìí ó máa yà wá lẹ́nu Yorùbá máa sun ẹkún. ẹni tó bá wọ̀ àmì ṣùgbọ́n ẹni tó bá lè ronú ẹgbẹ́ nìkan lọ rú dáadáa. nínú òṣèlú kan tó báyàn mú àwọn tó sọ̀rọ̀ àǹdẹ̀ wọn á ti dẹ́rù bà wọ́n. òkè gbogbo àwọn èèyàn tó lè sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọn dẹ́rù bà wọ́n Ọ̀yọ́ state tó jẹ́ strong power ibẹ̀ náà ti ń dẹ́rù bà wá sí ẹlòmíì á sì rò wípé kíní yóò pé Tinubu á rò pé kí pátì kankan lè gbàbí kan àti oríṣiríṣi làwọn míì á máa sọ ṣùgbọ́n báyìí táwọn tó bá máa ṣe kíní yẹn tán Tinubu yókè ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ láìpẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wo báwọn ọmọ Ìgbò yẹn bọ́ ṣe sọ oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn Fúlàní ò ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ o oríṣiríṣi náà láì dẹ̀rí o now tí bàbá ẹ̀ bá lajú mọ́lẹ̀ tó bá ń dì pẹ̀lú wá sìn tó ń rò pé òun ṣe mí tí òun gbọ́n ni ọgbọ́n àgbọ̀njú mi ò rí ọlọ́gbọ́n kan láyé rẹ pé kì í ṣe ọgbọ́n ẹ̀ ló kó bá aspect tí bàbá tó ṣe sójà rí tó understand àwọn Fúlàní tó understand terrorism aspect tó ti dìde tí throughout tí Ọbásanjọ́ fi parí ọdún mẹ́jọ ẹ̀ kò sí nǹkan àwọn pípọ̀ yóò lè sọ̀rọ̀ Babangida ó ń gbé ní Abdulsalam ń gbé ní gbogbo wọn lè sọ̀rọ̀ wọn bí bàbá aláìní bòdì dá bàbá wá sí bàbá nígbà tí bàbá yẹn tó lọ sí Amẹ́ríkà tó sọ fún wọn ó ní if I was ó bá wọn ṣe ó bá wọn jókòó wọn sọ fún if I was born here I will be your president. Nǹkan tó ń pè ní pé èèyàn mọ nǹkan tó ṣe nìyẹn now àwa ní Nàìjíríà àwọn Fúlàní wọn ti bàbá yẹn láti sign security pact pẹ̀lú Turkey ó dá ẹrù ọgbọ́n ní ẹrù pé àwọn èèyàn sọ pé ó mọ̀ nípa ẹ̀ ní now the same thing wọ́n ṣe gbogbo eléyìí wọ́n test run tẹ́lẹ̀ wọn lè wọlé Yorùbá wọ́n test run ara wọn kọ́ bẹ̀rẹ̀ ní Kwara State ṣé wọ́n á lọ sí ìbánu ìsìn wọn ti wá wọ Ọ̀yọ́ State wọ́n ti wọ Ọ̀yọ́ State so wọ́n dẹ̀ ṣe yẹn sí bàbá dákẹ́ now nǹkan tẹ̀mí tíra láti sọ níbẹ̀ ni pé bàbá yà á rò pé ọgbọ́n ni gbogbo ilé wọn á rò pé strategy lélẹ̀ ni lọ́jọ́ tó bá máa dì pẹ̀lú ẹ̀. Well, okay. Hello. Hello, sir. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà. Kẹ́mi Ọlọ́gun ẹ kú ètò. Yes, sir. Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa o. Àmín bàbá. Ẹ jọ̀ọ́ nǹkan tèmi lè rí sọ sí ọ̀rọ̀ yìí. Ṣé rí ó dàbí ẹnìkan wípé ká sọ pé ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ká sọ pé wọ́n ti àpúrúfù state police. Ìyẹn ni àbá tó sọ pé yóò tún rọrùn díẹ̀. Ṣùgbọ́n ní ìsìn àwọn ọlọ́pàá tí ó wà gan ní state gan nígbà tí gómìnà bá sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ṣẹ̀ṣẹ̀ máa lọ gba àpúrúfà l'Àbújá kan tó lọ. Then àwọn security tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní fúnra wọn
ohun ìjà tí agbára wọn sì rà nígbà tí wọ́n ní state police ohun ìjà tí agbára wọn ká láti rà kò ṣe tí wọ́n lè lo AK-47 táwọn pípù yẹn ń lò ṣùgbọ́n èmi rò ó lọ́kàn báyìí nílẹ̀ Yorùbá yìí o nítorí tó ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí bàbá yẹn ti sọ ikú tó ń pojú gbà ẹni ni o òwe ló ń pa fún mi o bẹ́ẹ̀ni ní tèmi ló lọ́kàn mi báyìí ni pé tó bá jẹ́ kó ṣeé ṣe fún gọ́fúnà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ni kán team up pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ yìí kán team up kán reinforce wọn kán fún wọn lówó mi ò fẹ́ mention ṣùgbọ́n ká tún mention náà torí bóyá o lè work irú bàbá wa Ìgbòho Ṣàyí torí pé ó ti kékeré ó ti pariwo kán yọ̀ǹda wọn ṣé máa kó kan lè dédé kiri bọnú gbó láì jẹ́ pé bá lọ́wọ́ àwọn ìjọba gbọ́dọ̀ lọ́wọ́ sí i bẹ́ẹ̀ni tó tí wọ́n bá fún wọn ní agbára kán rèsì owó fún wọn ṣe rí àwọn pípọ̀ wọ̀nyí ṣe bíbí náà lásàwà tí a máa ń gbọ́ àwọn bàbá wa láti jọ pé ẹ̀wífà lè jòkó lọ ẹ̀kí sàṣàrà bàgbó gbogbo nǹkan wọ̀nyí á lé wọn sọnù tí agbára ìbílẹ̀ àká wọn ṣùgbọ́n wọ́n ní ìdí ìfọwọ́sowọ́pọ̀ gbọ́dọ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àwọn gómìnà wọ̀nyí wọ́n láti team up bígbà tí Akérédolú wà láyé kí gbogbo wọn team up nílẹ̀ Yorùbá kán sọ̀rọ̀ àǹdí ara wọn if not so tí ẹnìkan máa ń dá tiẹ̀ tí wọ́n á ẹni bá ti ń gbọ́ ọ̀tún yọ náà ń gbòsì yọ o Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí wàhálà ó kàn wá kán bá wa reinforce àwọn ọdẹ ìbílẹ̀ kọ̀ọ̀kan ní state kọ̀ọ̀kan kán fún wọn ní owó kán lọ wá agbára níbi tágbára bá wà ká dojúkọ wọn ká dé wọn sọnù so ntẹ́mi rí bẹ́ẹ̀ nìyẹn Ọlọ́run wà lọ́wọ́ o. Mr. God bless you sir. Kí wọ́n dẹ̀ ra nǹkan ìjà olóró tó kúnjú òṣùwọ̀n tí wọ́n lè fi compete kí wọ́n rà fún wọn. Hello. Hello. Hello sir. Yes ẹ kálẹ́ sir. Yes sir. Ẹ ṣe wà lórí ètò sir. Bẹ́ẹ̀ni. Ẹ rà sir. Ọba Ọlọ́run á túbọ̀ máa pín in lọ́wọ́ sir. Àmín o àtẹ̀yìn náà. Wọ́n ti like followers in MJ for the past 5 or 6 years now. God bless you sir. So máa gbádùn gbogbo ètò tẹ́ máa ń ṣe. So ẹ kò ṣe ń bẹ̀rẹ̀ sir. Yes sir. Yeah, mo kàn ní 1 or 2 contributions láti contribute sí nǹkan tí ń sọ ni. Owó tẹ sọ pátá 101%. You are right, sir. God bless you, sir. But only one issue tí mo ní with people ní pé wọ́n ti wà too sentimental. Now, wọ́n sọ pé Muslim ní gbogbo wọn. How many professors la ní Nigeria that they are not Muslim and they are professor of Arabic? Right? Let's face the reality. This is not Islam, okay? So, they ban hatred for one religion because of what is happening. Don't associate it with, general religion that a lot of people are practicing. That is my own issue. I just face it. We are all Yoruba gbogbo wa. Then ṣẹlẹ̀ yìí, tó dé bára lé, ó sì lè dá bára oko. So this is not nǹkan ṣe kò kí ń ṣe Islam. And àwọn tí wọ́n dẹ̀ kó àwọn tán kó wọn ò béèrè lọ́wọ́ wọn ṣé Muslim ní àbí Christian. You see? Wọn ò béèrè lọ́wọ́ anybody. This is not Islam. Ẹlẹ́yìn kì í ṣe Muslim bóyá èèyàn kan ṣe Allahu Akbar, Christian lè sọ bẹ́ẹ̀, oníṣẹ̀ṣẹ̀ lè sọ bẹ́ẹ̀, so kò ní ṣe pẹ̀lẹ́ tó ń sọ. No practice religion yẹn nǹkan ṣe is an act of wickedness. So kọ́lọ́wọ́n dẹ̀ ṣàánú wa ogun tá a bá máa fi ṣe tọ́lọ́ máa fi kún wa lọ́wọ́ tá a bá máa fi jà tí gbogbo máa fi stop kí Ọlọ́run kó ràn wá ṣe àdúrà tèmi ni contribution tèmi ni God bless you sir. God bless you sir. God bless you sir. Mi ní wáyé tí o. Orí ń fọ́ mi sínú mi ìdẹ́mọ̀ nǹkan tó fà á bò mo ṣàmọ̀ pé orí ń fọ́ mi sínú. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.